kàn fi hàn yín ni torí pé tẹ́ bá láwọn èèyàn tí máa ń ṣépè fún bàbá yìí, tẹ́ bá láwọn èèyàn tí máa ń bú bàbá yìí, tẹ́ bá láwọn èèyàn tí máa ń fi bàbá yìí ṣe yẹ̀yẹ́, ẹ má blame wọn, don't blame them, ẹ má blame wọn o, ẹ má dà wọn lẹ́bi o. Ẹgbọ́n tó di ìmọ̀ mọ̀sálásí sọ lórí mọ́mbà yọmọ ṣépè, nínú ọ́fíìsì rẹ̀ yọmọ ṣépè, nínú yàrá rẹ̀ ìpè ní everywhere ìpè ní kí ló dé wọ́n fi sóni mẹ́ta ni, kí ló dé pẹ̀lú ilé ìgbàgbọ́, ẹ jẹ́ kí wọ́n gbé yín débẹ̀, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ṣé ẹ rí fídíò yìí bákan fi hàn wá fírí ni ẹ̀jẹ̀ wà ń bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ hàn lórí platform yìí, ó lè kó bá channel, ó lè kó bá channel bọ̀ ẹ gbọ́n wọn ẹ gbọ́n tí ń ṣẹlẹ̀. ìṣòro tó kò sí lélẹ́yìn ẹ bá lè kidnap wa gbogbo wọ́n yìí wọ́n lè bára lẹ̀kùn ẹ̀kọ́ wọlé ọwọ́ bàdà ṣá ẹ̀wò ẹ̀jẹ̀ ní mọ́tò ẹ̀wò gbogbo ẹ̀wò ó lè kidnap wa lélẹ́yìn àwọn kìnnà Fúlàní. mi ì fẹ́ fi hàn yín ni o ẹ̀jẹ̀ kúnnú mọ́tò gbàgbára ni o 18 passengers ní àti lẹ́bàá gbọ́n wọn kó lọ ẹnìkan ló escape, ẹni tó escape yẹn gan ọ̀bẹ̀rù gbọ́n ní ẹni tó gbé AK-47 lọ́wọ́ iná dì í mú nínú àwọn Fúlàní tí wọ́n kó wọn yẹn tí wọ́n dá wọn lọ́nà ọ bá wọn lọ́wọ́ ó lè torí gbàgbọ́ òun ò kí àbúyẹ́ yìnbọn òun fi bá kí ẹ má jẹ́ kí n sọ pọ̀ jù ẹ̀jẹ̀ ká tẹ̀lé tó. àwọn Fúlàní ẹ̀wò dẹ́rọ̀ àgbọ̀n yìnbọn pẹ̀lú gbẹdẹ̀wò ẹ̀wò gbónú mọ́tò kí ẹ gbónú mọ́tò kidnap wa ni o. ní ilé fi hàn yín ni o. nani ẹ̀ tẹ̀p nani ẹ̀ lọ́ba ni ẹ̀ ta bush jẹ́tìrì ẹ̀ nani Fúlàní wọ́n ẹ̀ ta wẹ́dí ẹ̀rẹ̀ kọ́dà àmì sójà àmì uniform àmì lọ ọ̀nà ìjọba Fúlàní àwọn two this guys wey enter the one leader all those Fúlàní kọ́tà the one dey kọ́tà na yẹn ní àjíjà the rapid ẹ̀ bọ̀dì inside motor na dem carry us go inside bush like this na like this dey carry us enter and dey carry us enter bush like this na by me na yẹn no ya many guys ẹ̀ dey don carry all those people wey dey carry load all those wey dey carry eke dey don carry the load and yẹn dey don carry the load dem no go fit. ẹ̀jẹ̀ ní bínú o tí máa fídíò yàn yín ẹ̀jẹ̀ kúnnú mọ́tò gan ni then platform yóò nídìí ẹ̀jẹ̀ wọ́n ló lè kó bá channel èèyàn ni mo fẹ́ kẹ́ máa gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ ẹni tí ọkàn ẹni tí ọmọ lọ́kàn o. ẹ gbọ́ ó tó báyìí náà kọ́ máa kó bá channel tèmi because ẹ̀jẹ̀ kúnnú mọ́tò yẹn ni wọ́n dà bọ̀bọ̀ àwọn yẹn nu mọ́tò yẹn wọ́n tún wá kó wọn lọ nugbó àti driver àti gbogbo etí passengers tó gbó wọ́n kó wọn lọ nugbó bọ́ọ̀ ìkan wá ní àyà gidi òun ló ń sọ̀rọ̀ yẹn ẹni tó dì í mú tó gbó òun gbé olóògbé ìbá AK-47 dání ó nígbà táwọn ọlọ́run gbogbo tẹ́tẹ́ ń tẹ́ àwọn lọ ló ń já wọn lọ́wọ́ ìjà tó ń já wọn lọ́wọ́ kò jẹ́ kọkùnrin yọ balance wọ́n yóò ti ṣẹ́ẹ̀kì gbọmọ lọ́wọ́ wọ́n ti ṣẹ́ẹ̀kì gbọmọ lọ́wọ́ kó tó gbé yọ balance ọjà rẹ̀ gbà ló mọ́ ìwọ́gbó nínú ìṣe irinṣẹ́ sọ́hún ó ló mọ̀ straight bóun ṣe ń gbáyọ yẹn òun ló wá padà wá sí ìdí mọ́tò so àwọn fìjìláńtẹ́ tí wọ́n gbà fojú ọ̀nà yẹn tí wọ́n patrol làwọn dé bá ń bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ni wọ́n ṣàlàyé fún wọn àwọn fìjìláńtẹ́ náà dì bí ìrù ẹkùn ní o ìmọ̀ bóyá ìrù ẹkùn náà bọ̀ máa ṣèwádìí lórí rẹ̀ bí ìrù ẹkùn ṣe máa ń dì yẹn ni làwọn náà dì máa wá ṣèwádìí lórí ẹ̀ dáadáa bóyá àwọn ìrù ẹkùn ni wọ́n ṣiṣẹ́ yìí náà tí wọ́n gba àwọn ènìyàn kalẹ̀ bóyá àtìmọ̀ bọ̀ máa ń ṣe lórí ẹ̀ bóyá àwọn ènìyàn débẹ̀ yẹn but ẹni tọ́kàn lọ́mọ o kágbá kó ọmọ kan wá o àbúrò oníkan wa òní kan àwọn tọ́jọ́ ta wa kọ́dà àwọn táwọn fẹ́ràn kò ní kàn wá torí pé ìtí ìṣẹ̀lẹ̀ yìí ṣe kékeré kí àwọn àfa kan wá dúró wípé ẹlẹ́bọ̀ gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ àwọn gẹ́gẹ́ òtún wá lè dìde kí wọ́n ràn wá lọ́wọ́ wọn ò lè fọmọ ogun sílẹ̀ wọn ò lè fọdẹ sílẹ̀ ṣe rí i pé ọ̀rọ̀ wọn ń gbà fúra Ọlọ́run kó wá bá wa tù wọ́n nínú kó bá wa rọ̀ wọ́n nú kó jẹ́ kí wọ́n lè ran ìran Yorùbá lọ́wọ́ ká má gbé wa ta fáwọn ọ̀tá ká má gbé wa pa ilé ayé wa náà wò ní bàjẹ́ o jíjẹ mímu wa kò ní nira. ẹ káàsán mo kí gbogbo àwọn ọmọ Yorùbá mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin diaspora àjíǹdẹ̀ra máa jẹ́ a ó rí bá ti ṣe a ó rọ́nà gbígbà àníyàn wa kò ní já sófo. ọgbà ọmọ Yorùbá táwa lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mo kí wa gbogbo àwọn ọmọ Yorùbá táwa lórígun mẹ́rẹ̀ẹ̀rin diaspora mo kí wa àkóbá àdábá Ọlọ́run níjẹ́ ká rí a ò ní ṣàgbákò a ò ní sírìn a ò ní jọ ọ̀daràn tíjọba ń wá àpamọ́wọ́ owó àtàjèrè ọjà àwa tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà a ó rí tajé ṣe àwa tá a wà ní òkè òkun a ó rọ́nà gbégbà jíjẹ mímu wa kò ní nira àwọn nǹkan tó ti da nínú ọ̀rọ̀ wa Ọlọ́run ọba kò ní fi ọwọ́ ìbàjẹ́ kàn àwọn nǹkan tó kù díẹ̀ káàtó
nínú ọ̀rọ̀ oníkálukú ọlọ́run ọba á wà pẹ̀lú wa. Please, let's watch this valuable video from beginning to the ending for more information and better understanding about Mufti Iwo, about Mufti Iwo and Oloye Sunday Igboho and Sunday Odedara in Yoruba land entirely. In Yoruba land entirely. You see change báyìí. Mo wá méjì. Okay. You see change mo la fẹ́ ṣe. In Yoruba land entirely. In Yoruba land entirely. In Yoruba land entirely. Please let us watch this program from beginning to the ending so that I can understand more about the situation of Mufti Ìlú Ìwó, Olóyè Sunday Igboho in Yoruba land entirely. Àwa tí a jẹ́ ọmọ Yorùbá tá wà nílé mo kí wa, àwa tá a jẹ́ ọmọ Yorùbá tá wà ní diaspora mo kí wa. Èyí tó kálukú wa kò ní dàrú. Mufti Ìwó àwọn gbogbo àlẹ́jẹ́ lè wọn lọ́wọ́ òfin ti tẹ̀ ẹ́ bóyá arọ wa ni bóyá òótọ́ ni ẹ jẹ́ ká máa bá ètò lọ. Àwọn nǹkan wo la lérò pé Mufti Ìwó ń ṣe, àwọn nǹkan wo la lérò pé àwọn ìwà wo la lérò pé Mufti Ìlú Ìwó ń wù tó fi mú ìfàsẹ́yìn bá ilẹ̀ Yorùbá. Tó bá dàbí ẹni wípé lásìkò tá a wà yìí ẹ má jẹ́ ká tara wa, Olóyè Sunday Igboho òní Mufti Ìlú Ìwó wa dojúkọ báyìí. Ẹ dákun máa bá mi tẹ love and like. Ọmọ mi lèmi lórí program yìí ni o. I am from Turkey. God bless you, God bless you, God bless you. In fact, I appreciate it. When you are chatting with us, please be putting your country there. Wherever you are watching the program from, please let us know. If you are watching from America, you are watching from London, you are watching from Mexico, you are watching from Germany, you are watching from China, anywhere, or from Nigeria. Anywhere you are watching us from, be putting your country there so that we can know where you people are watching us from. And at the same time, are you hearing us loud and clear? Ṣé ẹ ń gbóhùn wa lódì kejì? Ṣé ẹ ń gbóhùn wa lódì kejì? Tí ẹ bá ń gbóhùn wa lódì kejì, ẹ jẹ́ ká mọ̀. Tí ẹ ò bá gbóhùn wa lódì kejì, ẹ jẹ́ ká mọ̀. If you are hearing us loud and clear, wherever you are around the world, please just let us know. Type loud and clear, so that for we to start the program. Ọ̀rọ̀ lórí Mufti Ìlú Ìwó, ọ̀rọ̀ lórí Mufti Ìlú Ìwó àti Olóyè Sunday Adéníyì Igboho ṣá. Bẹ́ẹ̀ ni owó baba dámì, Mufti Ìlú Ìwó ti rógo. Ẹ rí wípé láìpẹ́ láì jìnnà bá a ṣe ń gbọ́ wọ́n padà ti Mufti Ìlú Ìwó mọ́lé. Wọ́n ti Mufti Ìlú Ìwó mọ́lé. Gbogbo ìrìn àjò tó ń rìn yìí, ẹ rí wípé ìrìn àjò yìí ìrìn àjò Mufti Ìlú Ìwó wọ́. Ìdílé ẹ̀jẹ̀ tẹ́mi fi ń jáde ní gbogbo ìgbà láti gba Mufti Ìlú Ìwó nímọ̀ràn. A kú oríire àwọn ọmọ Yorùbá, a kú oríire lórí bàbá wa Olóyè Sunday Adéníyì Igboho ṣá. Irú ẹkùn ti bẹ̀rẹ̀ ṣẹ́ gọ́ngọ́ sọ ẹ̀rù ń ba Mufti. Àyà Mufti ti ga sókè, irú ẹkùn ti bẹ̀rẹ̀ ṣẹ́. Irú ẹkùn security network iṣẹ́ ti bẹ̀rẹ̀ ń pẹrẹwu. A máa mú àwọn àṣeyọrí tí bàbá wa Chief Sunday Adéníyì Igboho ṣá, àwọn àṣeyọrí tí wọ́n ń ṣe, a máa mú wọn fún wa ní ẹyọ kejì. Nítorí pé a rí pé nígbà ayé Yorùbá nation bàbá máa ń sọ̀rọ̀ fatafata ìyẹn bàbá wa Olóyè Sunday Igboho wọ́n máa ń sọ̀rọ̀ gan-an. Àwọn ọmọ náà máa fi ń pariwo wípé ìwọ̀nba lọ̀rọ̀ bàbá Olóyè Sunday Igboho, ìwọ̀nba lọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ mọ́ níwọ̀n, inú ló pé ẹyẹ ń gbé, bẹ́ẹ̀ ni inú ló pé ejò ń gbé. Ẹ rí pa à ń pariwo inú wa dùn wípé bàbá wa tẹ̀lé ìmọ̀ràn tí à ń fún wọn. Ọlọ́run ní dójú tì wá, kò ní dójú ti ẹnìkankan nínú gbogbo wa. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́. Àpamọ́wọ́ owó àtàjèrè ọjà àyè tí oníkálukú wà á wà gbé oríire ṣe nílẹ̀ Yorùbá. Ohun tó da ní ọ̀wọ̀ àárín wa. Táàmù tẹ̀ wáyé lágbára o, wà lórí láìfù. Ẹ dákun tó lè lẹ́ẹ̀ máa bí wà náà mo fẹ́ lè dákun fọlọ́mù ẹ dákun. Ẹ jẹ́ má bínú. Tó àpamọ́wọ́ owó àtàjèrè ọjà. Níìsì àwọn nǹkan wo ni Mufti Ìlú Ìwó, àwọn nǹkan wo ni Mufti Ìlú Ìwó, ìgbésẹ̀ wo ni ń gbé láti fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́? Ẹ rí i pé bàbá yóò sì gbésẹ̀ kankan. Gbogbo làásìgbò tá a wà nú ẹ̀ yìí, bàbá yóò sì gbésẹ̀. Ó sì láwọn ọmọ ọdẹ tó lè dà kalẹ̀ káwọn náà ṣègbésẹ̀. Ẹ wá rí ẹ̀sìn báyìí, dẹ́ pàápàá jùlọ ohun gangan yẹ kó ṣègbésẹ̀ kò ṣe é. Ẹ wá jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Mufti Ìlú Ìwó náà ká tó bọ́ sínú agbami ètò.
bẹ́ẹ̀ bá ní ìkà lọ́wọ́ tó fi lọ kojú wọn bẹ̀rù tó yẹ kó gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ èdè tó ra dà sẹ́yìn lọ́ba bẹ́sẹ̀ àná ọ̀rọ̀ máa gbàgbọ́ lọ́wọ́ ọ̀rọ̀ fún àdéjì ọ̀rọ̀ bá ń pàkó ọ̀rọ̀ máa gbé ọwọ́ ẹ̀rọ ẹ̀ṣẹ̀ jáde wọ́n tó ní ìkà dáadáa kò ní ìgbẹ́ wọn wà lá aṣọ ìkú ibẹ̀ nígbà tí ẹsẹ̀ ìwọ́n ni wọ́n fẹ́ sì mẹ́sà lọ. ní ẹsẹ̀ tó tó ní gbàgbọ́ tó bá fẹ́ yìnbọn ní ìbọn nígbà tó ń fẹ́ ni. bí ọ̀rọ̀ yìí rù wọ́n á ní mọ́rin fíkẹ́tẹ́ wọ́n fẹ́ orí ẹ̀ wọ́n fi fẹ́ orí ẹ̀ dànù wọ́n ní kan bẹ̀ àmọ́ àgbà mú tó tó yíyẹ tó bẹ̀rẹ̀ dà wọ́n bí aláya rẹ̀ dá mẹ́ta náà wò bíra wọ́n á hàn ìbọn níwájú àwọn ohun ṣìṣẹ́. wọn bí aláya àti ẹ̀gàdà mufti lù wò wọn bí aláya rẹ̀ dá wọn bí aláya rẹ̀ dá mufti lù wò Olóyè Sunday Igboho ló máa ń yẹ o wọn bí aláya rẹ̀ dá mufti lù wò tọba ló ní wèrè lórí kò sẹ́ni tó lè ṣàpọ́nlé fún àbíkọ́ ọmọ yẹ̀yẹ́ olóyè láìsí pé olóyè ń bọ ọjà láti pẹ́wọ̀ pẹ̀lú olóyè jọ mọ́ra yín ẹ̀jọ̀ ń gbàṣẹ́ mọ́ra yín lọ́wọ́ kálukú pẹ̀lú tiẹ̀ ni ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá kanra ẹ rí wípé bàbá mufti ìlú wo ìdúró ń do wípé kọ́ bàtò olóyè jẹ́ tààrà ẹ̀ ní ọ̀bà jẹ́ bàbá mufti ìlú wo dúró ń do wípé kólóyè má ṣe àṣeyè àwọn àṣeyọrí tó lóye wá ń ṣe á mọ̀ sọ fún wa á mọ̀ gbé wá fún wa ẹ fi mọ̀ wípé ìrù ẹkùn ti kọjá bẹ́ẹ̀ ìrù ẹkùn kọjá bẹ́ẹ̀ nǹkan ju nǹkan lọ akí arápárẹ́ pọn wèrè ọkàn dùgbò nǹkan ju nǹkan lọ wàlá ìtàlá nǹkan ju nǹkan lọ ojú tí mufti ìlú wo ẹ wo olóyè ló ń pòwe mọ́ yẹn o olóyè ló ń pòwe mọ́ yẹn ẹ dẹ̀ rí wípé ọ̀rọ̀ àwọn àfáà yìí ń fún yẹn lára ọ̀rọ̀ àwọn àfáà ilẹ̀ Yorùbá yìí in fact ó ń fa ìfura nítorí wípé àwọn agbésùmọ̀mí ń dààmú wa àwọn agbésùmọ̀mí wọ́n ń dààmú wa ẹni tó fẹ́ ràn wá lọ́wọ́ ẹ̀ ń takò ẹ̀yin sì lọ́mọdé ẹ̀kọ́ ọmọdé kalẹ̀ ẹ̀yin gángan lè ẹlẹ́tìkọ́ mẹ́sẹ̀ ń sùtù lẹ́sẹ̀ ń ṣe gbogbo ẹ̀yin tí ọba mọ̀ kò lè kọ́yàn jáfọ́ mufti ìlú wo náà ti mọ̀ kí wá lédè tí ó lè jáde kó sì ràn lọ́ fúnlẹ̀ Yorùbá Olóyè Sunday Igboho tẹ̀wá dìde ní pé wọ́n ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ ni bàbá ìwà mú lọ́ta ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ẹ jẹ́ kí n gbé débẹ̀ kẹ́lẹ́ mọ̀ wípé iṣẹ́ tí ó wà nílẹ̀ ó ti kọjá bẹ́ẹ̀ ẹ jẹ́ kí bàbá wa kọ́lá lóòtú ká bá a sọ̀rọ̀ lórí bàbá wa Olóyè Sunday Adéníyì Igboho ṣá. pa ló lọ mú àwọn tí wọ́n gbé àbúrò Pẹ́ńkẹ́lẹ́ àtàwọn ìbejì àwọn kan ní Sunday ní àwọn kan ní òun kọ́ ta ló mú wọn bó ló sì ṣe mú wọn níbo ló ti mú wọn ṣé Sunday lóògùn àbí ọkàn láyàájì ọkàn lẹ́nu láti fi gbára rẹ̀ lẹ̀ ṣé Sunday Igboho sọ́lágbára ni àbí ọ̀lágbá àárọ̀ yìí ní ìjà gbogbo ẹ̀ gbọ́ àbúrò Pẹ́ńkẹ́lẹ́ àtàwọn ìbejì tí wọ́n gburu tí màá máa sọ kìí ṣe gbogbo ìgbà ni màá máa bọ́ níwèé ìròyìn sọ̀rọ̀ wípé àwọn tóun bá jẹun lókè wọ́n sọ pé kò mọ́ méèkì ara àwọn wàdúrà. ọ̀rọ̀ bàbá Olóyè náà sọ yẹn o ọ̀rọ̀ Olóyè Sunday Igboho náà sọ yẹn wípé ìsìn ti yàtọ̀ síjọ́ òun tọ́jà wípé bàbá kan máa gbẹnu sí máìkì wọ́n kàn máa ń tàbí bàbá kan máa ń sọ léyìn wọ́n máa sọ tọ̀hún pé ó ti kọjá bẹ́ẹ̀ àwọn tí bàbá ń jẹ́ bá jẹun lókè sí i níjọba fẹ́dírà ọkọjá bẹ́ẹ̀ so ìwọ̀nba ni bàbá lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ńta ìdí nìyẹn tí bàbá wa kọ́lọ́ lóòtú tí a ń fọ̀rọ̀ wá bàbá wa ti Sunday Adéníyì Igboho àti à ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ẹ dàrí pé wọ́n bí wọ́n láwọn ìbéèrè kan láìpẹ́ yìí ní nǹkan bí oṣù mélòó sẹ́yìn tí gbogbo wa ń pariwo pé bàbá kọ́lọ́ lóòtú ìbéèrè tá béèrè yìí ti ga ju o ẹ mọ́ polóyè fún wa o ẹ sọ́ra yín o gbogbo wa la pariwo jáde ìbí náà pariwo so ìdí nìyẹn bàbá kọ́lọ́ lóòtú náà òbí nú Olóyè Sunday Igboho lè mọ jáde ẹni òbí ti bí ti jọ́ ọmọ káàkà máa sọ̀rọ̀ fatafata nǹkan ti yàtọ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. wípé ẹ̀dùn ipò tí Sunday Igboho wà báyìí ó ti mature púpọ̀ ẹ̀rí ká máa sọ̀rọ̀ fatafata ó dínkù ó ní bàbá oníkẹ́ni ọlọ́gùn kì í ṣe é pè nínú àpọ́nlé ikọ̀ mo ní àmì o ó ní wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ní ìsìn tí ó sì yé yín yékéyéké. èmi Sunday Igboho ọmọ aládìíkún èmi ni mo mú wọn. tó bá sì rú yín lójú lórí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ ẹ lọ òtẹ́ẹ̀lì báyìí mo fọ́kàn bò òtẹ́ẹ̀lì yẹn láṣìírí tí wọ́n máa ń sọ òtẹ́ẹ̀lì olóòtẹ́ẹ̀lì lẹ́nu pé ibẹ̀ làwọn ajínigbé máa wá torí bólúwẹ̀ bá pariwo ẹ̀dùn nísìnyí ìjọba wà kí katapila bọ̀bẹ̀ wò wò. ó ní bẹ́ẹ̀ ni mo ti mú wọn ọ̀dọ́ kò òtẹ́ẹ̀lì ọ̀hún fún mi wípé òtẹ́ẹ̀lì báyìí ni mo ká wọn mọ́ tí mo ti mú wọn. bí fífi òtẹ́ẹ̀lì tí wọ́n lọ mú wọn nù lẹ́hùn àwọn yòókù wọn lọ mú. ó ní bàbá Ọlọ́run mọ̀ mú wa Sunday tàná ó ti yàtọ̀ fún tèmi. kìí ṣe gbogbo ọ̀rọ̀ lẹ́ẹ̀mọ gbọ́ gburugburu tí màá máa sọ kìí ṣe gbogbo ìgbà ni màá máa bọ́ níwèé ìròyìn sọ̀rọ̀ wípé àwọn tóun bá jẹun lókè wọ́n sọ pé kò mọ́ méèkì ara àwọn wàtú àbẹ̀lẹ̀bù wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti ní kìmí kó wọn má máa sọ̀rọ̀ jù wípé òfin tó rọ̀ mọ́ tí wọ́n ń pè ní security ọ̀fẹ́ kéèyàn sọ̀rọ̀ jù ìgbé lọ́ba ṣe jọ́ ni fídíò bíi mẹ́wàá ó ti jáde tó òun ti máa sọ̀rọ̀ ńbẹ̀ pé kíní kankan ó ní ṣùgbọ́n ó ti kọjá gbogbo lẹ́bù yẹn wípé ìwọ ẹkùn tó ní kéé máa ń sọ̀yọ́ state nìkan ní káàkiri mọ̀ ni ó ní dọ́tà àwọn bá sì fẹ́ ṣèkọ́jọpọ̀ gbogbo òru ẹkùn tí àwọn bá kó gbogbo wọn jọ ní inú stadium lẹ́ẹ̀mọ̀ wípé kì í ṣe èrò kékeré lọ́wọ́ àánú rẹ̀. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o nǹkan kọjá bẹ́ẹ̀ ẹ̀rù ń ba mufti ìlú wo àyàká mufti Ìgbòho ti jáde ó ti gbórí jáde tán ìlú ẹkùn ti gbórí jáde mufti ń sá káàkiri kí ló fà á tí ẹ̀rù fi ń ba mufti ìlú wo
kí ló fà á tí mufti ìlú wo tọ́kàn rẹ̀ ò fi balẹ̀ kí ló fà á tó jẹ́ pé mufti ìlú wo ní tọ́pìkì méjì nísìnyí olóyè Sunday Igboho ní tọ́pìkì mufti ìlú wo ẹ rí wípé ọkàn mufti wo ò balẹ̀ ọkàn rẹ̀ ò balẹ̀ rárá kí ló fà á ẹ má jẹ́ ká tara wa ẹ rí wípé ẹni tó dúró nídùú wípé òun fẹ́ ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ ìyẹn bàbá wa olóyè Sunday Igboho bàbá lè rìn án lè yan káàkiri ṣùgbọ́n àwọn tó dúró nídùú wípé àwọn ò lè ṣèrànlọ́wọ́ fúnlẹ̀ Yorùbá àwọn ò lè ṣèrànlọ́wọ́ fún ẹnì kankan àwọn ò lè ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ bíbí ìlú wọn tó jẹ́ ìran Yorùbá ṣùgbọ́n àwọn wo làwọn ń gbé lárugẹ ẹ rí wípé àwọn tó jẹ́ òkè ọya lọ́hùn-ún ìlànà mufti ìlú wo ń gbé lárugẹ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ rí i pé tí àwẹ̀ bá súnmọ́ àwọn ìjọ rọ́bítọ̀ tó jẹ́ ti Yorùbá ìlú àǹdẹ́ta tó jẹ́ òríjínà wa àwọn ni wọ́n máa ń kéde fún wa pé ìgbà báyìí la máa bẹ̀rẹ̀ àwẹ̀ ìgbà báyìí la máa túnu ẹ rí i pé àwọn ni wọ́n ń ṣe fún wa tó dẹ̀ jẹ́ pé kọ̀bátì ni ṣùgbọ́n nísìnyí àwọn mufti ìlú wo ti dìde wípé sultan ni ń bá wọn pe àwẹ̀ tàwọn ẹ dákun sílẹ̀ Haúsá la wà ní sókè Ọya la wà ní àwọn òkè Ọya ń ṣe tiwọn àwọn Ìgbò ń ṣe tiwọn àwọn Yorùbá ń ṣe tiwa àwọn Mídùbẹ̀ ti ń ṣe tiwọn bọ̀dà mufti ìlú wo ìjọ ìdò wípé wọ́n fẹ́ gbé ìran Yorùbá sábẹ́ ìran Àríwá tí ọ̀dẹ̀ lè ṣeṣe láyé kò lè ṣeṣe ni Ọlọ́run lè gbà fún wọn kò lè wáyé so làwọn dúró lé lórí ẹ dákun sọ yẹ ká máa jà fún ìran Yorùbá ni àbí ká máa dúró ìdò wípé a máa gbé ìran Yorùbá sí abẹ́ ẹ̀yà míì so ṣeéṣe olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ ribiribi ẹni tí wọn ò bá gbé ẹni táwọn agbésùnmọ̀mí yóò bá gbé tí wọn ò sì gbé yẹn rẹ̀ Ọlọ́run ní jẹ́ ká mọ iyì wọn Ọlọ́run ní jẹ́ ká mọ iyì olóyè nítorí pé àwọn tí wọ́n ti gbé rí wọ́n dà mọ̀ àwọn tí wọ́n gbé tí wọ́n bọ́ ẹ fi sáàpù kan wá sí o màá fi sáàpù kan wá o tí àwọn báńdíìtì dá mọ́tò kan dúró dẹ́ táwọn mufti ìlú wo ń pé kì í sáwọn Fúlàní ni kì í sáwọn kéésì ẹ̀yìn ni tó ní wo sọ pé kì í sáwọn Fúlàní ni ẹ gbọ́rọ̀ but ìnílé fídíò yẹn hàn yín kedere báyìí torí pé ìtọ́jọmọ́ ẹ̀jẹ̀ tí platform tá a wà yìí kì í fẹ́ rí lójú ọ wà ń bẹ̀ ẹ̀jẹ̀ wà ń bẹ̀ but ń fi fẹ́rẹ́ hàn wá àdẹ̀gbọ́hùn tẹ́fì mọ̀ wípé wọ́n hàn wá lé mọ̀ lórílẹ̀‐èdè yìí àwọn àrùn òkè ayélujára wà lára wọn tàbá ní wọn ò sí rọ́lá pa àfikàn bò kan àdẹ̀ní gbé kan fún kan àdẹ̀ní parọ́ àwọn tọ́wọ́ láti orílẹ̀‐èdè míì pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn òkè ayélujára ń bẹ lára wọn wọ́n wà lára wọn tí ń dààmú wa nílẹ̀ Yorùbá wọ́n wà lára wọn tí ń dààmú wa ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ wà ní ẹ̀sìn báyìí so ní ẹ̀sìn bàbá ti Sunday Adéníyì Adéyẹmọ Èkè Ìgbòho wọ́n ti ń ṣe àwọn sẹ́láṣẹ́ yìí tá a dẹ̀ mọ̀ fi hàn wá níbi fídíò yìí èmi fi máa bẹ̀ wá wípé tá a bá wo fídíò yìí tán ẹ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ wá ilé ayé wo ní bàjẹ́ o owó ò ní wọ́n wa tá a bá wo fídíò yìí tán ẹ jẹ́ ká subscribe ẹ jẹ́ ká tẹ notification bell àwọn tá a bá ti subscribe tẹ́lẹ̀ àwọn tá a bá ti subscribe tẹ́lẹ̀ kan náà ni ẹ wá jẹ́ ká padà sẹ́yìn ká lè lórí ọ̀fẹ́ láti ráwọn fídíò kọ̀ọ̀kan tá a ti ṣe sẹ́yìn ká wá wò lọ lẹ́yọ̀ kejì ẹyọ kejì ẹ jẹ́ ká wò lọ àdìpàtà tó yọ ọdún ibo ni mufti ìlú wo ti ń bá bọ̀ ibo lolóyè ti ń bá bọ̀ ibo lọ̀rọ̀ àwọn àfáà ti ń bọ̀ ibo lọ̀rọ̀ àwọn pásọ̀ ti ń bọ̀ ibo lọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe ti ń bọ̀ ibo ni ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá jẹ́nálẹ̀ ibo ni ti ń bọ̀ ibo la bá dé ibo la dojúkọ ibi tọ́da lágúnlẹ̀ sí ohun gbogbo àmọ́ yìí wà láti máa kígbe tẹ bá wo fídíò tuntun tán ẹ padà sẹ́yìn ẹ lọ wà wọn tá a ti ṣe ilé ayé wọn náà ò ní bàjẹ́. bá lómi jóná bàbá mi ẹni kí n kẹ́rù ẹ̀ wá èmi tí mo sọ pé mo fẹ́ lọ inú igbó yẹn mo mọ tí mo gbẹ́kẹ̀lé mo ní Sunday àdóhùn amúlẹ̀ ó gbà mú àdóhùn ń kọ́ ó ní bàbá ẹ gbàgbé ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ security ẹnìkan ò lè dá ṣe èèyàn gbọ́dọ̀ fọwọ́sowọ́ pẹ̀lú ìjọba ó ní kó. ẹ rí i pé tí mo máa sọ ní bàbá Kọ́lá Olóòtú sọ yẹn o wípé ètò insecurity tó wà nílẹ̀ yìí sí láti jàjàbọ́ láti bọ́ lóko ẹrú láti bọ́ nu wàhálà tá a wà yìí á fọwọ́sowọ́pọ̀ ni ànídí nìyẹn tí mo fi ń pariwo gbogbo gbà tí mo fi ń ké tí mo ń gba àwọn ọmọ Yorùbá nímọ̀ràn tí mo ń gba ìjọba nímọ̀ràn tí mo ń gba àwọn security mẹ́wàá nímọ̀ràn tí mo ń gba àwọn paramilitary lé ìmọ̀ràn tí mo ń gba àwọn ọdẹ wa nímọ̀ràn gbogbo àwọn tá a bá ní nǹkan àjẹbí nǹkan ìbílẹ̀ tó dájú ṣáká tó jẹ́ pé tá a bá lò ó kì í bá tì ní ẹ dákun ẹ jáde ẹ gbéṣẹ́ jáde fáwọn tó jà kíkanjú ẹ gbé ẹrù jáde fáwọn tó jẹ́ ọmọ ológun wa ẹ gbé oògùn abẹnú gọ̀ǹgọ̀ tẹ́pítà bá pè é ìfẹ́lẹ̀ èèyàn tí ń bẹ lọ́wọ́ yín tẹ́ ẹ jogún látọwọ́ àwọn bàbá ńlá wa ẹ má kú mọ́gùn yìí ẹ gbé jáde ẹ jẹ́ kó jẹ́ wúlò fún wa ẹ jẹ́ ká fi yé wọn wípé ilẹ̀ Yorùbá ọ̀tá yọ ilẹ̀ tíyàn kàn tẹ̀ gírígírí tí wọ́n máa kó abẹ́ adìẹ ẹ jẹ́ kí wọ́n dá mọ̀ ẹ jẹ́ kí wọ́n máa ti ń lọ ìdí nìyẹn tàbí sọ wípé bàbá wa ti Sunday Adéníyì Adéyẹmọ Èkè Ìgbòho ó yẹ ká ṣe gbòsà fún bàbá gbórí jáde tán inú ń bí mufti ìlú Ìwó kí ló dé tinú fi ń bí mufti ṣé mufti ó fẹ́ ká jagun àjàyè ni ṣé kò fẹ́ kí ìran Yorùbá ká bọ́ lóko ẹrú ni àbí ẹ fẹ́ tì wá sóko ẹrú.
mú àwọn aráàbí kó wá pàrẹ́ di wọn fúnra òun láì sọ́wọ́ ìjọba ń bẹ̀ tí wọ́n gbé kámẹ́rà wọn máa gbé sí. ó ní sẹ́wọ̀n ní pé àbí àwọn ọmọ iṣẹ́ ìwò ni àbí àkíní kan. ó ní ọ̀nà tó yẹ kí ìjọba ó gbé gbà gẹ́lẹ́ ni wọ́n gbé gbà pé ọ̀gá ọlọ́pàá yẹn ṣe dáadáa. pé any source of information tí ọba wá fún security wọn kì í disclose ẹ̀. ṣé ṣùgbọ́n gbà tó dàrí yànjiyàn èyí tẹ́ jẹ́ tèmi ni mo fi láǹ fún yín báyìí. mo ní ṣé ọwọ́ wá sórí ètò láàárọ̀ yìí. ó ní bàbá mo ti jù bẹ́ẹ̀ lọ sà. mo ní lọ́dọ̀ ta ni ó ní bẹ́ẹ̀ bá fẹ́ rí mi anytime lẹ́lẹ̀ rí mi. ó ní àní anything tó ní í ṣe pẹ̀lú kámẹ́rà wọ́n ní kí n rárá mọ̀ sáfì. wọ́n á rí i pé ọmọ yìí. ẹ̀gbọ́n tó ti lọ bẹ́yẹn o ẹ̀gbọ́n sọ fún mi pé bàbá ti sójà déyàdé ẹ̀mọ èké gbòòṣà bàbá ò pariwo bìtìpì àkànmọ́ ìmọ̀ràn tá a dẹ̀ ń gba bàbá náà nìyẹn pé àpọ̀jù ọ̀rọ̀ wàhálà ní dàkalẹ̀ inú mi dàdùn pé ó yé bàbá wa kọ́ lọ lóòtú náà ó yé wọn ẹ dákun abẹ̀yìn ẹ̀yìn oníwèé ìròyìn ẹ mọ irú ìbéèrè tẹ́ máa bolóye o ẹ má bi olóyè wípé kí ni ìdí agbára rẹ o ìyẹn ìwò ló fi ń sagbára oníròyìn tó bá dán o àgbèsí tàbí ọmọdé mẹ́jọ ni oníròyìn tí bá ń béèrè ìbéèrè àgbákò lọ́wọ́ olóyè oníròyìn tí bá ń béèrè ìbéèrè tó lè fa àgbákò fún yàn lọ́wọ́ olóyè á dàbò olúwẹ̀ ni á yà olúwẹ̀ kùtùkùtù ni olùwọ́ kábàámọ̀ olùwọ́ pé ha irú béèrè ò ló ń béèrè yìí ha àmọ̀ ya ni bí ìbẹ̀kùn bá ń ya ẹran ẹ má dáwò ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́papọ̀ láti gbélé Yorùbá délẹ̀ lérí ẹ jẹ́ ká fọwọ́sowọ́papọ̀ láti gbélé Yorùbá débi ògo ẹ rí i pé ọmọ pẹ̀nkẹlẹ mẹ́sì nílùú Ìbàdàn àwọn mẹ́ta ni wọ́n gbé olóyè Sunday ló gbà wọn kalẹ̀ sẹ́yìn gbọ́ bẹ́ẹ̀ bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ èké gbòòṣà àwọn yẹn gbà wọn kalẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba federal ẹ gbọ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bíi bàbá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ti ṣiṣẹ́ lọ́ṣogbo Ọ̀ṣun state wọ́n ti ṣiṣẹ́ débẹ̀ wọ́n ti kojú àwọn agbésùnmọ̀mí bẹ̀rẹ̀ bọ̀ tí a tẹ̀lé wa ká lọ ẹyọ kejì ìlànà mú wa wọ́n ní sísẹ̀ tẹ̀lé ìlànà ẹgbẹ́ ẹ̀kọ́ kan lásìkò tabaníkà sí méjì gbàgbọ́ ẹ̀kọ́ lè fọ́ olùgbò lè fọ́. àyànyàn mo ní àwọn tó mú rìásà onírèmọdé lásán náà. òkìtì eléyèé ṣàkọ́kọ́ níjọ́ tó lọ gba àwọn àbẹ́jì akẹ́gbà góòlù lẹ̀ ilẹ̀ dáńjọ́nà kò tí ì ní security tactics kò tí ì ní intelligent security báyìí. kódà kò rìpọ́ọ̀tù fọlọ́pàá ọ̀tọ̀ ní kẹ́gbà góòlù ọ̀yá gbàgbó kan òru ọ̀ntẹ̀lé tí a fi wọnú igbó oníkẹ́gbà góòlù dúró sàn kọ́ máa wò ó sì wọnú igbó ó sì lọ gba àwọn ọmọ yẹn láìpàdà rẹ̀ ó sì kú à. ẹgbẹ́ tí bàbá akọ́lé lóòtú sọ o ojú ti mufti ìlú wo mufti tìrò ògo mufti tìrò ògo ẹ̀yin èèyàn ẹ̀mí ààbò àní mufti wo tìrò ògo mufti tìrò ògo mufti tìrò ògo ẹ̀yin èèyàn ẹ̀mí ààbò ẹ̀yin èèyàn ẹ̀mí ààbò mufti tìrò ògo bàbá wa Taofik Akeugba Gold àti wọ́n ti gbé àwọn ìbejì rẹ̀ rí wọ́n ti gbé àwọn agbésùnmọ̀mí àwọn gbénigbéni àwọn báńdíìtì wọ́n ti gbé ìbejì bàbá wa Akeugba Gold rí wọn àdá tí mọ olóyè ńgbà yẹn wọn kàn máa ń gbókò olóyè Sunday ni olóyè náà mọ̀ wọ́n olóyè náà kàn máa ń gbórúkọ wọn ni àwọn tó wá mọ Akeugba Gold bàbá wa Akeugba Gold ẹni lẹ́ni ìyẹlẹ àpọ́nlé àwọn tó mọ bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ èké gbòòṣà ẹni ìyẹlẹ àpọ́nlé àwọn ni wọ́n kọ̀nẹ́tì wọn papọ̀ wípé bàbá wa Akeugba Gold ẹ má dààmú ara yín ẹ má wọ alájìnà ẹ má jẹ́ kọ́kàn yín wà lókè bí ọkàn mufti wò ó ẹ má ṣẹ̀rù bara yín ẹ lọ rí olóyè Sunday Igboho yóò bá yín gba ọmọ yín padà àwàdà bàbá pè é eré bàbá pè é ó jọ bí eré ni kì í ṣeré àlójọ bí eré ní iṣẹ́ rẹ̀ ó jọ bí eré ni kì í ṣeré ó jọ bí àwàdà ní iṣẹ́ kì í ṣàwàdà Ìgbòho ó bá bá dá mi ó ń gbà wá sílẹ̀ ní lójoojúmọ́ ẹ̀dùn ògùn tó lọ́wọ́ bá agbára ò ní pín bí bàbá wa Akeugba Gold àlẹ́jẹ́lẹ̀ bá ṣe ń gbọ́ wọ́n tó lóyè lọ olóyè ni ọmọ yín rí bọ̀ tí mo dé tí mo gbókọ yín ti pẹ́ wọ́n lójú rere ọmọ Yorùbá ni yín olóyè dáhùn kí ló ṣẹlẹ̀ wọ́n ṣàlàyé fọlóyè pé ìbejì àwọn wọn kó lọ àwọn méjì kó làwọn ti fẹ́ rìn táwọn fi rí wọn gbà ẹ dẹ̀ rí i pé ó dàbí ẹni pé àlẹ́jẹ́lẹ̀ wọ́n ti ń pe bàbá wa Akeugba Gold bí báyìí làwọn wà o yẹ báyìí wọ́n san o yẹ báyìí wọ́n mú wa o ẹ̀rù ti ń ba bàbá ẹ dẹ̀ mọ̀ wípé ta ni ẹ̀rù oníbà ọ̀sẹ̀ tẹ́rù oníbà táwọn agbésùnmọ̀mí bá gbẹ̀yàn tí wọ́n pe fámìlì rẹ̀ wípé yẹ báyìí làwọn gbà ẹ rí wípé àwọn míì sanwó wọ́n fi wọ́n kalẹ̀ àwọn míì sanwó wọ́n tó pa ẹni yẹn àwọn míì sanwó tán ẹni tí wọ́n mú wọn ò fi kalẹ̀ àwọn tó tún lọ bẹ̀ lọ gbà wọ́n tó mú wọn ẹwà rí yẹn ti báyìí ti pa gbogbo wọn oríṣiríṣi là ń gbọ́ àbúrò oníṣiwá ní Yorùbá a ó borí ìṣòro wa bàbá wa ti tẹ́lẹ̀ Adéníyì Adéyẹmọ èké gbòòṣà ibi táwọn agbésùnmọ̀mí láwọn wà ọ̀yá bàbá Akeugba Gold ẹ̀kú ọkọ̀ ọmọ akọ́kọ̀ máa ń lọ yá wọ́n ń tẹ̀ná lọ gbà wọ́n débẹ̀ wọ́n bá sọ̀kalẹ̀ wọ́n pààkì mọ́tò ẹgbẹ́ kan ọ̀yá ibo lẹ́wà wọn níbi báyìí ni bàbá Akeugba Gold ẹja lọ wọ́n bá ń lọ Ìjẹ̀ṣà wọ́n ń lọ
wọ́n ń lọ ìgbà wọn débi gbọ́ wà àmọ́ ní bàbá wa ti Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho wọ́n á sọ fún bàbá wa kí ó gbàgbọ́ pé ẹ̀yin ẹ dúró ń bí ẹ̀yin ẹ dúró ń bí ẹ fi ọkàn yín balẹ̀ ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run olóyè ò ní ṣìṣe olóyè ò ní ṣìjẹ olóyè ò ní ṣìrìn ọwọ́ ayé ò ní tiẹ̀ ẹ dẹ̀ rí i pé kólóyè ò tó sọ̀rọ̀ tọ́nà ni mo wí aláǹfọ̀ náà síwájú àwọn fọ́ náà sẹ́yìn àwọn fọ́ náà sọ́wọ́ ọ̀tún àwọn fọ́ náà sọ́wọ́ àdáfíà àwọn fọ́ náà sókè àwọn fọ́ náà sísàlẹ̀ àwọn fọ́ náà sáàrin Ọlọ́run gbogbo tí mo bá ti dáwọ́lé ìwọ ló ń ṣe àṣeyìí ní kọ́ máa ṣe fún mi ẹ rí i pé ọ̀fọ̀ olóyè nù olóyè bá wọnú gbó lọ ọjà bí eré ni kì í ṣeré o ó jọ bí àwàdà ni kì í ṣàwàdà a lè máa dá ọkọ bàbá wa kí ó gba góòdì lórí ètò fúnra o fún tí ọ̀sẹ̀lẹ̀ ká máa pọ́ ṣẹlẹ̀ ẹ rí i pé bàbá kọ́lọ́ tó kí lọ sọ ẹ̀lẹ́gẹ́dẹ̀ ni wọn mo ti gbọ́ èmi náà sì ti gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu àwọn míì wípé kọ̀ǹfàmù bó ṣe rí nìyẹn olóyè wọnú gbó lọ láì mú kọ́bọ̀ dání wọ́n gbà mọ́ méjèèjì wá ẹnu ya akéwùgbà góòdì ké Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ ṣé pọ̀ tún lè fojú kan àwọn ọmọ yìí tó lè fojú kan àwọn ọmọ yìí mọ́ àwọn ti sọ̀rọ̀ etí náà ṣùgbọ́n bàbá wa ṣe Ọlọ́run kún bàbá wa ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣàdọ́wọ́ ẹgbẹ́ akéwùgbà góòdì ti fi ṣe program láì mọ́ ìgbà kọ̀ǹfàmù ni kì í ṣe rọ́ olóyè lọ gba àwọn ọmọ yẹn sílẹ̀ ẹ máa kà ó pẹ̀lú tìbàdàn èèyàn mẹ́ta ẹ máa kà ó di iṣẹ́ méjì tírú ẹ̀kún ṣe dẹ́ ẹ má jẹ́ ká tara wa yóò tó sọ mi fún yín sí ẹ jẹ́ ká tẹ̀síwájú náà ń bọ̀. wà ń bẹ̀ ó sì bù wọ́n so ó sì kó wọn jáde. ọmọ tí ọlọ́pàá ti wá tí wọn ò rí gbà. tí gbogbo ìwé ìròyìn ilé ayé CNN gan fẹ́ gbé njọ́ náà. BBC Yorùbá interview Akéwùgbà Gold lórí ọ̀rọ̀ àwọn ọmọ. bọ́ọ̀ bá sọ pé Sunday ìfẹnuwú géètì ní ìfẹnuwú ìwọ lọ lé rẹ̀ ó wí bẹ́ẹ̀. alẹ́ yẹn kọ̀ǹfàmù. yá bàbá mú tìlú wo tẹ bá ní fẹ́ẹ̀kì ìnolóyè tẹ bá ní kàn jánu lásán ni tọ olóyè lọ jẹ́ kíjọ dá yín papọ̀ àwọn àmọ̀ polóyè ò ní bẹ́ẹ̀ yín jàná ṣùgbọ́n ìwọ lọ tọ́jà ìwọ lọ fíràn ẹ̀dẹ̀ ìgbó mo máa sọ lórí ètò ẹni bá lówó ọ̀tẹ́rù ẹnu wọn bá tí ó fi tanná ló mú dání ẹni tó bá ní òwú kò tó ẹrù ẹnu wọn bá tí ó fi tanná ló mú dání tí wọn bá kí òwú sínú àpò ńláńlá àpò àlùbọ́sà ńláńlá tí wọ́n ń kì í tí wọ́n fẹsẹ̀ kì í tí wọ́n ń bu òwú sí tí wọ́n ń kì í tí wọ́n ń bu òwú sí tí wọ́n ń kì í tó kún dámdám tí wọ́n ń kì í tó lè dán tí wọ́n rà papọ̀ ẹni bá lówó ọ̀tẹ́rù kó gbé sórí yọ mọ̀ pé ẹrù ni òwú ẹrù ni òwú tóbi ó sì wúwo ó wúwo jù ní lọ bóyìnbó bá rẹrù ọ̀nà àwọ̀ òyìnbó ìwà ṣẹ́gun ẹ jẹ́ ká tẹ̀síwájú. ọ̀rọ̀ Sunday n tó lé bẹ́ẹ̀ jù ni wípé bẹ́ẹ̀ bá ń ta fíìmù rẹ̀ báyìí ní ìsìn tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń gùn ògùn máa ń gùn agbára máa ń gùn tó bá ń sọ̀rọ̀ wá ní à bàbá Kọ́lá Olóòtú ni ó ti kiri Sunday Igboho pa òbí ìkankan bá ṣe Sunday Igboho bàbá Kọ́lá Olóòtú ni ẹ lọ mú o ní bàbá mi ẹni tá a bá ń bá nájà làáwò àkíwáriwọ ọjà ọláriwọ ọjà ní gbogbo àwọn. ó ṣe o ọmọ aládìkún Sunday ọmọ Igboho ó ṣe ó kó àfọmọnìyàn ṣe àdúrà rẹ ọgbà yóò gbàdé kò ní takú bẹ́ẹ̀. àmì ẹ bá jẹ lápá ọmọ Yorùbá ẹ jẹ́ ká fi àsìkò yìí ká fi ṣàdúrà fún bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho àtàwọn ìjẹmọ́ wọn ọ̀nà kọ́nà tí wọ́n bá mọ̀ láti gbàdúrà ọ̀nà kọ́nà tẹ́yìn bá mọ̀ láti gbàdúrà mùsùlùmí ni mí ni ẹ jẹ́ ká gbàdúrà sọ níwájú Ànábì al-Karim sallallahu alaihi wasallam ààbò Ọlọ́run tó dájú ààbò Ọlọ́run tó nípa jù ní lọ ààbò Ọlọ́run tó lágbára ju gbogbo lọ láyé àtọ̀run kó wà lórí bàbá wa ti Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho àtàwọn ìjẹmọ́ wọn pátápátá àtàwọn ẹnikẹ́ni tí ó tún máa darapọ̀ mọ́ wọn àtàwọn ẹgbẹ́ ọdẹ míì àwọn ẹgbẹ́ agbófinró míì tí wọ́n tún jọ máa darapọ̀ fi ṣiṣẹ́ àtàwọn ọlọ́pàá ni àtàwọn àmì ilẹ̀ ni àtàwọn àmì òkè ni àtàwọn àmì inú omi ni àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni àti paramilitary ni àtàwọn ọdẹ yòókù ni àtàrà àdúgbò tó nífẹ̀ẹ́ sí láti ràn wọ́n lọ́wọ́ ní lọ́nà tàbí kejì àbọ̀ náà kó àpẹẹrẹ wọn lọ́nà fatia olùwàdáwọ̀ bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmid din iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin qul Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad àmín. ẹ jẹ́ ká fi ìlànà àwọn kìrìsìtẹ́nì gbàdúrà ní orúkọ Jésù àmín ní orúkọ Jésù àmín ní orúkọ Jésù àmín ní orúkọ Baba àti Ọmọ ní orúkọ Ẹ̀mí Mímọ́ ọlọ́ba kó bá dàbò rẹ̀ bó bàbá Sunday olóyè ọlọ́ba dàbò bò wọ́n bá dàbò bò wọ́n gbogbo àwọn tí wọ́n bá jọ kọ́wọ́ rìn àwọn agbófinró tìjọba ni àwọn paramilitary ni àwọn olóyè Sunday Igboho ni àtàwọn jẹ̀mọ́ àwọn ni gbogbo àwọn tó dúró láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ Ọlọ́run bá wa dàbò bò wọ́n ní orúkọ Jésù àmín ní orúkọ Jésù àmín ní orúkọ Jésù àmín ní orúkọ Baba àti Ọmọ àti Ẹ̀mí Mímọ́ Ọlọ́run kó gbàdúrà wa eriwoya àyàgbọ́ àyàtọ̀ ní orúkọ Elédùmarè ní orúkọ Ifá ní orúkọ Ọ̀rúnmìlà ọlọ́ba kó bá dàbò bò Sunday abọ́ọ̀rù bọ́ síṣẹ́ àwọn mẹ́rin ìwò wọn àmọ́ ṣàdúrà fún wa àṣeyíṣà àmọ́dún kọ́ lọ ń jà máa pọ̀ sí abọ́ọ̀rù bọ́yè o abọ́yè bọ́ síṣẹ́ àwọn mẹ́rin ìwò wọn àmọ́ gbàdúrà fún wa àṣeyíṣà àmọ́dún kọ́ lọ ń jà máa pọ̀ sí bẹ́ẹ̀ ni àṣeyè lọ́lọ́kan ṣepo àṣeyè lẹ́mọ̀ ṣe bàbá olóyè Sunday Adéníyì Adéyẹmọ àtàwọn jẹ̀mọ́ yín pẹ̀lú gbogbo àwọn agbógun àwọn agbófinró àgbà àwọn ọmọ ológun tí wọ́n pẹ̀lú yín ilé ayé yọ̀nà yóò ní bàjẹ́ ẹ ò ní di ẹni lẹ̀ òkèlókè ni ẹ ń fọ òkèlókè ni ẹ ó máa lọ.
nílé lọ́yọ̀ọ́ stéètì ẹ mú ọ̀rọ̀ yìí kẹ́ẹ̀fì sọ́wọ́ òsì ẹ mọ́ fi jẹun bọ́n ọba gba olè tàbí ó gba àwọn tí ń gbé èèyàn tí a bá rẹ́ǹtì ilé rẹ tí a bá mú wọn bàbá àsọwọ́ oṣù mẹ́fà lọ́gbà wọ́n wò lè rẹ ní òun tí a ti mú àwọn tí wọ́n gbé àbúrò pẹ̀ngẹ̀lẹ̀ wọ́n ti kí katapila bọ́ wọ́n ti wó ẹ mọ àwọn tẹ́ mọ̀ gbalé fún o àwọn tẹ́ mọ̀ fi ṣe rẹ́ǹtì ilé àdúrà yan gbà. yá ẹ rí i pé bàbá wa Kọ́lá Olóòtú wọ́n sọ tí ń jọ́rọ̀ wọ́n fa pamọ́ òkun ẹ̀yọ wọ́n fi bólé Sunday Adéníyì Adémọ́lá Ìgbòho bí bàbá ṣe jẹ́ wọ́n fi hàn àbí wọ́n fi hàn wá ẹ rí i pé wọ́n fi hàn wá àdúrà táwọn máa gbà fún gbogbo àwọn aṣíwájú wa ni wípé wọn ò ní ṣìṣe wọn ò ní ṣìjẹ wọn ò ní ṣìlẹ̀tẹ̀ ìṣesí wa kò ní bí ọmọ aráyé nínú gbogbo ọ̀nà kọ́nà. ẹjọ má bínú ẹ bá mi tẹ lọ́fà láì kẹjọ lọ́fà láì wọ́n flag program yẹn wọ́n ló wúwo jurin lọ ẹjọ bá wa tẹ lọ́fà láì kẹjọ lọ́fà láì wọ́n yẹ fẹ́ kí program yìí kó wáyé ó máa ń ta wọ́n lára wọn kì í fẹ́ kó wáyé wọ́n ló wúwo jurin lọ ẹjọ lọ́fà láì wọ́n bá wa tẹ lọ́fà láì ẹ jẹ́ kí lọ́fà láì kó dún lẹ̀ ẹjọ àbẹ̀ lórúkọ náà bá ní. ẹ rí wípé bàbá wa Chief Kọ́lá Olóòtú ẹ rí pé wọ́n sọ̀rọ̀ lórí bàbá wọ́n dẹ̀ yìn bàbá ní bàbá wa Chief Sunday Adéníyì Adémọ́lá Ìgbòho bí bàbá ò ní ṣubú dànù iṣẹ́ takuntakun tí bàbá wa ń ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run ní fi tàbùkù wọn gbogbo àwọn tí a jọ ń kọ́ wọ́rìn látàrí wípé wọ́n nílẹ̀ Yorùbá fọ̀ mọ́ Ọlọ́run ọba yọmọ wà pẹ̀lú wọn kò ní jẹ́ kí wọ́n sì rìn kò ní jẹ́ kí wọ́n sì jẹ kò ní jẹ́ kí wọ́n sì mu wọn ní sílẹ̀tẹ̀ wọn ní sílò ọmọ aráyé ò ní mú wọn bẹ́ẹ̀ ni agbára wọn ta kò ní ká wọn agbára bandit ò ní ká wọn àmì àṣẹ ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn ní gbogbo gbà mo á tún fẹ́ ká gbé wa débẹ̀ kí ni nẹ́tíwọ̀kì yẹn ń ṣe bẹ̀rẹ̀ wọ́n ń flag program ẹjọ́ ẹ má bá mi tẹ love and like ẹjọ́ ọmọbìnrin ló kọ́ lọ́ọ̀bà ẹ má bá mi tẹ love and like ẹ má tẹ love and like ẹjọ́ àmbẹ̀yìn ni love and like wọn bá wà tẹ́ wọ́n flag program yìí wọ́n flag ẹ̀ wọ́n bá mi tẹ love and like ẹjọ́ àbẹ̀ lórúkọ Ọlọ́run ọ̀nà kọ́nà tí wọ́n bá mọ̀ láti gbàdúrà fún olóyè Sunday Igboho ẹ̀dá pẹ̀jẹ́ ká kún fàdúrà wọ́n flag program yìí wọ́n flag ẹjọ́ wọ́n flag ẹ̀ dátà wà níbi bá yìí sọ̀rọ̀ dátà lélẹ́yìí dátà tó wà níbi oṣù kan àlè ló tán dátà yẹn kọjá bẹ́ẹ̀ ẹrù gbàgbà ló wà nú ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n flag ẹ̀ wọ́n fẹ́ kí ètò yìí kó wáyé wọ́n fẹ́ kó wáyé ó ń ta àwọn kan lára ó ń gbá àwọn kan lára bẹ́tò yìí ṣe ń wáyé inú ń bí àwọn kan bẹ́ẹ̀ ni inú ń bí wọn ó ní ẹ́ńjìn nǹkan tí mo fẹ́ kó ṣiṣẹ́ kò ì ṣiṣẹ́ fóònù tí mo mú dání yìí ó yẹ kó pick kò tí ì pick eléyìí ti pick ìkan wà lẹ́yìn ẹ̀hún náà ti pick ọ̀kan mo dojúkọ yìí náà ti pick bọ̀tẹ́ eléyìí ò tí ì pick ẹ̀jọ̀ ẹ bá mi kún fàdúrà ẹ má bá mi tẹ love and like kò tí ì pick rárá ẹ wò ó ti sọ nẹ́tíwọ̀kì pátápátá yìí wọ́n flag program yẹn ní ẹjọ́ wọ́n flag ẹ̀ kọ́dà kò fẹ́ gbé kankan jáde mọ́ rárá ẹ̀wọ̀n tó ń gbé jáde Ọlọ́run kò ṣe àánú fún wa ẹ̀wọ̀n tó ń gbé jáde iṣẹ́ àwọn ọ̀tá nìyẹn o iṣẹ́ àwọn ọ̀tá nìyẹn wọ́n fẹ́ kí program yẹn kó wáyé yá ẹjọ́ tó lọ́ọ́ bá mi tẹ love and like ẹ bá mi tẹ love and like kó ti ṣí padà tí eléyìí ọ̀bá ṣe àdìgbànú program fóònù mẹ́rin ló wà níbi tó ń ṣiṣẹ́ papọ̀ yá ó ti ṣí padà wọ́n ń flag ẹ̀ ní ẹjọ́ ẹ bá mi tẹ love and like ẹ má bá mi tẹ love and like ẹjọ́ love and like ẹjọ́ ẹ má jẹ́ kán flag program yìí ẹ má jẹ́ kán flag ẹjọ́ ó ń ṣe balabala ó ń ṣe bolobolo yá ẹ má bá mi share lógúnlógún ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n fóònù mẹ́rin ló ṣe papọ̀ ń bí mo fi ọlọ́wà mo fi ṣe rí gbogbo ẹ̀ ló connect papọ̀ ẹ rí pé lè ti gbéṣẹ́ jáde ẹ wo ní bó ṣe ń ṣe sẹ́tì bó ṣe ń ṣe yẹn so ìkànnà wà lẹ́yìn ẹbí mi lè rí ẹ̀ gbé fún yín fóònù mẹ́rin ló ṣiṣẹ́ papọ̀ la connect ẹ̀ fóònù mẹ́rin ló ṣiṣẹ́ papọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bá wa tẹ̀lé ó ti pick ṣẹ́rí báyìí ṣẹ́rí kó ti pick yà kẹ́lẹ́ mọ̀ pé kò ṣe kékeré wọ́n flag ẹ̀ ní. ètò yìí wúwo jù ní lọ ètò yìí ó wúwo jù ní lọ àwọn èèyàn ló máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ní programu yìí wúwo ó jù ní lọ ẹni bá ló wọ ọ̀tẹ́rù ẹnu wọn bá tó mi mú dání ló mú dání tí a bá kí òwú sínú àpò tí wọ́n kí tí wọ́n rán pa bóyìnbó bá rẹrù ọ̀nà máa wọ̀ ẹ jẹ́ ká tẹ̀ síwájú. bí ròyìn náà ṣe tẹ̀ wá lọ́wọ́ òun náà la ṣe máa fi torí létí wọ́n ní ẹgbẹ́ irú ẹkùn eléyìí tí olóòtú Sunday Igboho dálẹ̀. yá ẹ rí i pé pẹ̀lú ògo tọlọ́run ọba ìròyìn ayọ̀ ní màá gbé wá fún yín etí yín báyìí ìròyìn ayọ̀ lẹ́mọ̀ fi gbọ́
etí kejì báyìí ìròyìn ayọ̀ lẹ́ẹ̀ máa fi gbọ́ ẹnu yìí a máa fi yin lọ́ọ̀ ni àṣẹ o bàbá ọlọ́run àdúpẹ́ o a máa yin lọ́ọ̀ ní gbogbo a máa dúpẹ́ ni a máa ṣe alihamudulilayi torí wípé tí Yorùbá bá ń jagun àjàyè ìwúrí ló máa jẹ́ fún wa tí Yorùbá bá ń jagun àjà síwájú inú dùn ló máa jẹ́ fún wa ẹ jẹ́ ká fetí balẹ̀ ká gbọ́ iṣẹ́ ńláńlá iṣẹ́ ribiribi tí bàbá wa Chief Sunday Adéníyì ọmọ Eke Ìgbòho ẹ máa kálẹ̀ ní èjì o wọ́n ti tó ṣàṣeyọrí ìkan báyìí ẹ jẹ́ kí n tẹ̀síwájú létí. bí ìròyìn náà ṣe tẹ̀ wá lọ́wọ́ òun náà la ṣe máa fi tó yín létí wọ́n ní ẹgbẹ́ ìlú ẹkùn eléyìí tí olóòtú Sunday Ìgbòho dálẹ̀ wọ́n ní ní apá àbìkan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìròyìn fi tó wa létí pé àwọn ìlú ẹkùn tí Sunday Ìgbòho dálẹ̀ yìí wọ́n ní wọ́n mú ajínigbé méjì nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá mú wọn lásán wọ́n láwọn tí wọ́n tún wá jí gbé àwọn ìlú ẹkùn ilé ìtòrè Sunday Ìgbòho dálẹ̀ wọ́n ní wọ́n tún wọn sílẹ̀ wọ́n gbà wọ́n sílẹ̀ ìròyìn náà sọ pé ìlú ẹkùn wọ́n ní wọ́n náwó gan afurasí ajínigbé méjì wọ́n sì dóòlà àwọn èèyàn méjì tí wọ́n jí gbé èèyàn méjì náà ni wọ́n sọ pé wọ́n jí gbé. ṣe é gbọ́ bẹ́ẹ̀ ká máa kúra kú oríire àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa kíra wa kú oríire ọ̀rọ̀ wa ti dayọ̀ ọ̀rọ̀ wa ti já sọ pé ó ti já sí nùnú nǹkan ẹyọ kan péré ní ká bẹ̀ wá ká máa ṣe ń gbogbo gbà ká máa ṣàdúrà fún olóyè ká máa ṣàdúrà fún àwọn agbófinró wa àwọn ọmọ ológun wa ká máa gbàdúrà fún ẹ gbogbo gbà olóyè Sunday Igboho àtàwọn jẹ̀mọ́ wọn àti Gani Adams OPC àti ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà àtàwọn Àmọ̀tẹ́kùn gbogbo ẹgbẹ́ pátápátá tó jẹ́ gbé àwọn akíkanjú ọlọ́dẹ àwọn ọmọ ológun tí ń bẹ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn ọmọ kírísítẹ́nì ẹ má jẹ́ ká dáwọ́ dúró ẹ̀yin kírísítẹ́nì ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ ká dáwọ́ àdúrà dúró ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má jẹ́ ká dáwọ́ àdúrà dúró torí pé àyà ti bẹ́ sílẹ̀ ọ̀bẹ sáré ọ̀rọ̀ tó dẹ̀ wà nílẹ̀ rí pé kèsè kékeré ṣùgbọ́n àwọn èèyàn ń sọ̀rọ̀ kan nípa olóyè àwọn èèyàn ń sọ̀rọ̀ kan nípa olóyè ẹ gbọ́rọ̀ yẹn ọ̀yàn sọ nǹkan kan nípa wọn ó pín sórí sí méjì a ó gbọ́ bẹ́ẹ̀ ni ká máa tẹ̀lé wa bí nǹkan bá ṣe ń lọ ẹ subscribe sórí channel yìí èmi ọmọ mu fún wa live yìí máa gbé wa fún wa live yìí dẹ̀ máa mú wa fún wa fídíò á dẹ̀ máa gbé ṣọ́ọ̀tì jáde ńbẹ̀ ẹ lè comment ẹ lè like ẹ lè bá wa share kí ètò yìí kó lè rìn jìnnà ẹ jẹ́ ká tẹ̀síwájú. wọ́n ìlú ẹkùn eléyìí tí olóòtú Sunday Igboho dálẹ̀ wọ́n ní wọ́n mú àwọn ajínigbé yẹn wọ́n dẹ̀ gba àwọn èèyàn méjì tí wọ́n jí gbé wọ́n ní wọ́n gbà wọ́n sílẹ̀ ìyẹn jẹ́ yọkan nínú ọ̀rọ̀ ta mo lè fẹ́ sọ pé bẹ́ẹ̀ ẹ̀gán lọ́fẹ̀ẹ́ jẹ́ kókó inú ọ̀rọ̀ wa òní torí ṣe é mọ̀ pé ní gbogbo ibikíbi tá a bá ti ń gbọ́ pé wọ́n mú àwọn ajínigbé inú wa máa ń dùn pé ọ̀nà àbáyọ tí wájú díẹ̀ náà nìyẹn ìgbà tí olóòtú Sunday Igboho dá ìrọ̀ ẹkùn sílẹ̀ lọ́jọ́ sí tí wọ́n náà fẹ́ máa fi kojú àwọn ajínigbé ni díẹ̀ nínú ẹ̀ òun lélẹ̀ ta ti rí sí pé nípínlẹ̀ Ọ̀ṣun ní afá àbíkan ẹ̀kúnrẹ́rẹ́ àbàkà mọ́ ìròyìn fún láìpẹ́ wọ́n ní àwọn ìlú ẹkùn tó jẹ́ torí Sunday Igboho wọ́n ní wọ́n náà gá àwọn afurasí ajínigbé méjì wọ́n ní wọ́n sì gba àwọn èèyàn méjì tí wọ́n jí gbé wọ́n gbà wọ́n sílẹ̀ ṣùgbọ́n kinní kan tí kò tí ì yé wa yé bẹ̀rẹ̀ òun ni pé ìdí tí wọ́n fi máa ń fi nǹkan bojú àwọn tí wọ́n bá mú ni ò tí ì yé wa o. láṣìíríkẹ́ yìí. ṣe rí àárín yẹn ẹ jẹ́ kí n ṣe àlàyé ẹ̀fọn àkóyè wa dáadáa bàbá Chief Sunday Adéníyì ọmọ Eke Ìgbòho wọ́n ní wọ́n mú àwọn afurasí ajínigbé méjì tí wọ́n gbé èèyàn méjì wọ́n wá gba èèyàn méjì lẹ̀ lọ́wọ́ wọn wọ́n set wọn free dẹ́ àwọn ajínigbé yẹn wọ́n ní wọ́n á da nǹkan bojú wọn pé kí ni ìdí tẹ́ fi ń da nǹkan bojú wọn ṣé ìjọba ọlọ́pàá láṣẹ fún wọn wípé tí wọ́n bá ti mú wọn kó máa da nǹkan bojú wọn ni àbí tí wọ́n bá mú wọn tán wọ́n padà jù wọ́n kalẹ̀ ọjẹ́ tí àwọn èèyàn ń sọ ọjẹ́ tó ń ṣẹlẹ̀ ẹ wá jẹ́ ká tẹ̀síwájú mo fẹ́ kẹ́tọ̀ yóò yí wa dáadáa ni o ibi tí fídíò yẹn bá ti ń hó tá a gbọ́ dáadáa tí ò clear ìmọ̀ ọmọ ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ká lè mọ ibi tí a ti ń bọ̀ ibi tá a bá dé ibi tá a dojúkọ. fídíò ìjàdá táwọn ọlọ́pàá táwọn ajínigbé bá rẹ̀ bóun la ṣe fẹ́ dá wọn mọ̀ ṣé ẹ fẹ́ tí gbogbo ara wọn tó fi dùn yẹn gan lọ́rùn. ṣé tí wọ́n bá padà dé pé ẹ mú wọn síbẹ̀ bá fi wọ́n lè kábọ̀ bá dá wọn mọ̀ nípa àwọn tẹ́ ẹ mú ẹ tún ti filẹ̀ tàbí tá a bá lè rí ọlọ́pàá kan tàbí amòfin kan tó lè ṣàlàyé ìdí tó fi jẹ́ pé ẹni tó dúró èèyàn ẹ wá mú ẹ̀yin wá bójú ẹ̀ dẹ̀fẹ̀ káwọn èèyàn mọ̀ ẹ wá plọ́ọ̀t ojú ẹ̀ kà má rí. tọ́ba wá dẹ̀dẹ̀ pé ní òwe òfin Nàìjíríà ló wà kẹjẹ ká mọ̀ torí pé àwọn òde kódà kọjá pé wà ní òwe òfin gan ọ̀yẹ́kẹ́ ti yí òfin yẹn padà pé tó ṣe àwọn tó jẹ́ pé àwọn ò kí ń bójú ẹ tí ẹ bá fẹ́ pa bòtẹ́ bá ti mú àwọn wọn dà kan bò wọ́n lójú ẹnìkan ló sọ̀rọ̀ yẹn fún mi rí wọ́n ní àìdí àtàwọn onípẹ̀lú bá ṣe ń bò wọ́n lójú yẹn ni pé wọ́n fẹ́ kẹ́ dá ojú wọn mọ̀ sódà ìgbà tí ẹ bá fi wọ́n lẹ̀ ẹ̀ fi ní mọ̀pẹ́ tí wọ́n mú jù ní náà ni tẹ́ ẹ bá dẹ̀ ti rí àwọn tí àwọn ìrìn ẹkùn lọ́wọ́ gan tí wọ́n mú tẹ́ bá wò wọ́n dáadáa lóòótọ́ ẹ ti mọ̀ pé confam ajínigbé ẹ ti mọ́ bá ṣe máa ń rí
so a máa wá ọ ní iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò náà eléyìí tó jẹ́ ti olóyè Sunday Igboho wọ́n ní ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àti pé gbogbo àwọn tí ó wá sí àhámọ́ àwọn ajínigbé wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ni àwọn olóyè Sunday Igboho pẹ̀lú àwọn ìlú ẹkùn wọn tí wọ́n dá sílẹ̀ yẹn wọ́n náà sọ pé gbogbo àwọn tó wà láhàámọ́ gbogbo làwọn máa gbà sílẹ̀ then àwọn èèyàn kan tó wá sẹ́ndì signal kan sólóyè Sunday Igboho pé. ẹ jẹ́ ká tẹ́tí láàrin yẹn dáadáa o ìgbà tí bàbá wa ti Sunday ní adé Mike Gosha láti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ìyẹn ìlú ẹkùn tí wọ́n ti ń ṣe àṣeyè àwọn èèyàn wá àwọn kan tó wá ránṣẹ́ sí QH radio wípé báwo ni ọ̀rọ̀ àwọn tí wọ́n gbé l'Ógbómọ̀ṣọ́ tí bàbá ti ń pariwo wípé àwọn fẹ́ lọ gbà wọ́n kalẹ̀ tẹ́lẹ̀ níjọba federal ó ti fún bàbá láàyè ṣùgbọ́n wọ́n níjọba state kò fún bàbá láàyè wọ́n fẹ́ ká tẹ́tí balẹ̀ ká gbọ́ àárín yẹn dáadáa. tí mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ o bẹ́ẹ̀ bá ti lọ pa idán l'Ógbómọ̀ṣọ́ yẹn mò ń sọ̀rọ̀ ilé ìbá ṣe rí gbámú wípé ká bá wọn sọ fún lórí Sunday Igboho pé níta wọn láwọn ò tí ì gbà pé wọ́n ń ṣiṣẹ́ wọ́n ní kan tó mọ̀ àwọn fẹ́ kí olóyè Sunday Igboho lọ pa irú itú tí wọ́n pa ní Ìkànkanjọ́ ilé wọ́n lọ fẹ́ kó olóyè Sunday Igboho jẹ́ kí gbogbo àgbáyé mọ bí wọ́n ṣe tó látàrí pé irú idán tí wọ́n pa ní Ìkànkan kan lọ sí Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn fẹ́ rí ipa tí wọ́n máa kó wọ́n náà dẹ̀ mọ̀ pé tí wọ́n bá ṣe é gbogbo àgbáyé ló máa celebrate wọn nítorí náà ó dàbí iṣẹ́ tí àwọn èèyàn tí wọ́n rán wa pé olóyè Sunday Igboho wọ́n ní gbogbo ọmọ Yorùbá láwọn kì í wípé àwọn ajínigbé tẹ́ ẹ mú nípínlẹ̀ Ọ̀ṣun yìí gbogbo ọmọ Yorùbá kì í o àkíwọn tẹsọtẹsọ wọ́n kì í dáadáa wọ́n ní bákan náà làwọn tó wá ń sọ wípé iṣẹ́ yìí kan tó lè mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ wọ́n ló dìgbà tí ẹ bá lọ sí Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ pa itú rẹpẹtẹ tí ọdẹ ń pa nínú igbó ní Ògbómọ̀ṣọ́ kan tó lè mọ̀ pé yẹ Ìgbòho ń ṣiṣẹ́ o ṣùgbọ́n ilé ìfẹ́ ti ṣe wọ́n làwọn kì í. tọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ẹ rí wípé àdéhùn tí mo ṣe fún wa pé màá mú wá fún wa ẹyọ kejì àníjẹ́ kó fò wá ru àdẹ̀níjẹ́ kí etí wa kó di sí bí nǹkan bá ṣe ń lọ́mọ̀ mú wa o dẹ́n kí ni èrò ọkàn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá wa ẹnjìnà Ṣèyí Mákindé kí ni pílánì wọn lórí àwọn tí wọ́n gbé lọ àwọn iléèwé rẹpẹtẹ tí wọ́n gbé àwọn ọ̀gá iléèwé rẹpẹtẹ tí wọ́n gbé ẹ rí i pé wọ́n ti pa Mr. Michael láàrin wọn kọ́lẹ̀ tó di pé wọ́n dẹnu gbó wọ́n pa onímọ̀síìnì méjì ibi tí wọ́n ti lọ kó àwọn èèyàn yẹn wọ́n gba màsíìnì wọn wọ́n pa ọdẹ mẹ́ta ẹ máa ká o ó jẹ́ èèyàn mẹ́fà tí wọ́n pa pẹ̀lú Mr. Michael ibo ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ibo ni wọ́n bá ètò náà dé kí ni ṣẹlẹ̀ mo fi sọ yìí pé mi ní jẹ́ kí ti yín ó di o mi ní jẹ́ kí ti yín ó di ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú mo fẹ́ bá mufti ìlú wo wí mufti ọ̀rẹ́ là ó mọ̀ ṣe mufti ìwò ọ̀rẹ́ là ó mọ̀ ṣe mufti ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ọ̀rẹ́ là ó mọ̀ ṣe àwa ò járí o ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ẹ̀rí kì í gbọ́ ọ̀rẹ́ là ó mọ̀ ṣe mufti ọ̀rẹ́ là ó mọ̀ ṣe mufti ìwò ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ọ̀rẹ́ là ó mọ̀ ṣe àwa ò járí o ọ̀rẹ́ là ó mọ̀ ṣe ẹ jẹ́ kí n gbé níbẹ̀ kí ni wọ́n sọ nípa bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn tí ọmọléèwé àtàwọn olùkọ́ tí wọ́n kó kí ni kọ̀ǹdíṣàn wọn ẹ rí i wípé mo gbé àwọn fídíò kan jáde sẹ́yìn mo fi máa ń bẹ̀rẹ̀ lóko ọlọ́pàá pé tá bá wo fídíò tuntun tán ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ jẹ́ ká subscribe ká tẹ notification bell ká padà sẹ́yìn àwọn fídíò tá a ti gbé jáde ẹyọkejì tá a ti gbé jáde lọ sẹ́yìn gbáà ẹ jẹ́ ká wò wọ́n lọ lẹ́yọkejì a ó rí àṣírí ìtì ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ a ó rí àṣírí ìtì ń ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ a ó rí àṣírí ìtì ń ṣẹlẹ̀ nílùú Ìbàdàn a ó rí àṣírí ìtì ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá pátápátá ibo la ti ń bá bọ̀ ibo la bá dé ibo la dojúkọ gbogbo wa yé wa yéké tí wàá fi yé wa wípé àwa tá a ti subscribe pẹ̀lú àwọn olóyè alábàákẹ́tẹ̀ pípẹ́ àkọ́kọ́ yìí láti wo fídíò wa ẹ wò sàlẹ̀ fídíò pẹ́pẹ́tà lọ́wọ́ ọ̀tún ẹ̀dì tẹ̀kọ́ subscribe ẹ̀dì ká tẹ̀ lórí yóò padà yóò di subscribe yóò gbèsè yóò gbàgbó sẹ́gbẹ̀ ẹ̀yẹ ká fọ́ ti aago yẹn aago yóò padà yóò dàgbó mẹ́ta yóò wá tó wá látòkè wá sálẹ̀ ẹ tẹ́ tòkè ẹ̀ pátápátá ibi fóònù mi wọn kún dúdú ibi fóònù mi wọn kún funfun wọn wá kọ AWL sẹ́gbẹ̀ rẹ̀ kó gẹ́gẹ́ ní kẹ́tẹ̀ ìtanilólobó nìyẹn notification nìyẹn ní kẹ́tẹ̀ tí bá ti wà lórí live tí bá gbé fídíò jáde tí mo gbé ṣọ́ọ̀tì jáde táwọn èèyàn bá ń comment tí a ń dáhùn sí comment gbogbo nǹkan tí bá lọ lórí channel èyí ni ó máa jẹ́ ní àkọ́kọ́ tí ọkọ̀ máa balẹ̀ sọ́dọ̀ yín lẹ́kọ̀ọ́ máa rí wò bí ìran ọ̀fẹ́ lọ́bádé àlọ́fẹ́ lọ́bádé YouTube oníjà kọ́bọ̀ náà kàn tí yín wọn àdèdè já dátà yín ẹ̀ẹ̀kan náà wá ní o for lifetime ẹ̀lẹ́ máa já àǹfààní ẹ̀ lọ́yà ẹ jẹ́ ká subscribe ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ṣèyí Mákindé ó gbé àṣírí lájáde nípa ibi tí àwọn ọmọ àti ààyè tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ bá ṣe sọ̀rọ̀
Ṣèyí Mákindé ní òun kí gbogbo àwọn èèyàn, ó ní pàápàá jùlọ òun kí àwọn òbí àwọn ọmọ. Ó ló ń dẹ̀mọ̀ pé bó tiẹ̀ jẹ́ pé òun ti ń ṣàdéhùn fún wọn tipẹ́ wípé àwọn máa tó gba àwọn ọmọ ìsílẹ̀. Ó lóun náà dẹ̀mọ̀ pé yóò ti sú àwọn èèyàn pẹ̀lú àdéhùn tó ń ṣe fún wọn. Ó ní ṣùgbọ́n òun ò fẹ́ kí wọ́n rí níbi pé bóun ṣe máa ń sọ nìyẹn. Ó ní ó yẹ kóun sọ pàtó ibi tí àwọn agbófinró ṣiṣẹ́ dé. Ó ní ṣùgbọ́n fún nítorí ọ̀rọ̀ ètò ààbò tó gbópọn òun ò ní lè sọ síta pé ibi báyìí ni àwọn bá iṣẹ́ dé. Ó ní ṣùgbọ́n nǹkan tó ń kàn fẹ́ sọ fáwọn èèyàn ni pé kán fi ọkàn balẹ̀ wípé àwọn máa gbà wọ́n sílẹ̀. Ó ní ọ̀rọ̀ kan dẹ̀ wà tí ó jáde káàkiri tí àwọn èèyàn ti ń sọ wípé àwọn ọmọ yìí o wọ́n ní wọ́n ti kó ọ kúrò ní inú igbó tí ẹ wà l'Ógbómọ̀ṣọ́. Ṣèyí Mákindé ló fẹ́ sọ fáwọn èèyàn pé igbó yẹn tóbi gan, ó dẹ̀ gùn gan. Ó ní ṣùgbọ́n àṣírí tó wà bẹ́ẹ̀ tó fẹ́ sọ fáwọn èèyàn ni pé within inú igbó yẹn náà ni wọ́n ṣe wà. Ó ní jí igbó yẹn tóbi, ó sì ìyẹn túmọ̀ sí pé wọ́n lè ti kúrò nínú bí ká tó sọ sí ọwọ́ ìsàlẹ̀ tàbí ká sọ sí ọwọ́ òkè. Ṣùgbọ́n Ṣèyí Mákindé sọ pé inú igbó yẹn àárín yẹn náà ni wọ́n wà. Ó ló fẹ́ káwọn èèyàn fọkànbalẹ̀ pé wọ́n àti kúrò nínú igbó. Alájọ sáà dá ọkọ̀ fọkànbalẹ̀ bí sí ní fọkànbalẹ̀ ń bò. Ó tọ́ sọ nìyẹn. Ẹlẹ́dẹ̀ ń sọ dáadáa pé wọ́n ní ká lọ fọkànbalẹ̀ ń bò. Ó ní kò ní pẹ́ fi wọ́n lẹ̀ nígbà wo olóòtú àwọn aṣọ táyì 28 days alájì. olóòtú aṣọ táyì. Ó ní káwọn èèyàn fọkànbalẹ̀ pé wọ́n ní pẹ́ jáde ṣùgbọ́n wọ́n ní pẹ́ yẹn náà láti ń gbọ́. Ó ní ṣùgbọ́n káwọn èèyàn máa sọ pé wọ́n ti kó ọkọ̀ ònúgbò yìí mọ́. Ó ní wọ́n ṣe wà ń bẹ̀. Ó láwọn dẹ̀ ṣiṣẹ́ tó gbópọn láti rí dájú pé wọ́n jáde kúrò. Ìyẹn jẹ́ bí ẹyọ kan níbẹ̀. Ẹ̀ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé wọ́n ní olóyè Sunday Igboho ti kọ lẹ́tà sí Ṣèyí Mákindé báyìí. yà ẹ jẹ́ kí n tún gbẹ̀yìn sí ilé tí kẹ́lẹ́ gbọ́ yìí dáadáa. Ẹ rí i pé kọ̀ǹdíṣàn táwọn ọmọléèwé tí wọ́n gbé àwọn ọ̀gá tí wọ́n gbé kọ̀ǹdíṣàn táwọn àwọn sọ yẹn wípé kankan ò ṣe wọ́n pé inú gbóyè náà wọ́n sì wá rí pé mẹ́rin ti gbé fídíò jáde pé sẹ́mi báwọn agbésùnmọ̀ mi ò dúró lójú kan. Àtúntàsìkò yìí sọ fún ìjọba stéètì ìjọba àpapọ̀ àwọn agbésùnmọ̀ mi yóò dúró lójú kan. Ẹgbẹ́ ọkùnrin wà ní Kánò, ẹgbẹ́ ọkùnrin wà ní Sókótó, ẹgbẹ́ ọkùnrin ti tó débi báyìí, wọ́n ti débi báyìí. Ṣé wọn ò ní sípò ń bẹ́ẹ̀ ni wọn pa àwọn èèyàn wa lọ tàbí kí wọ́n pa wọ́n tàbí kí wọ́n sọ wọ́n dìdàkudà. Ẹ̀ẹ́dẹ̀ rí i pé náà láti ń pariwo wípé kí wọ́n jọ nítorí Ọlọ́run bá kan bá jára mọ́ṣẹ́ yìí Ọlọ́run bá yóò fi yìn wọ́n kò ní fi tàbùkù wọn. Ọ̀nà tí wọ́n bá rìn tí ó jẹ́ dẹ́rùn tí ẹ̀mí àwọn tí a ń kó yóò ní bọ́ tí ó sì ní pa àláfíà wọn lára tí ò ní pa ọmọlúwàbí wọn lára tí wọ́n ní dán wọ́n sọ wọ́n dìdàkudà bẹ́ẹ̀ ni Ọlọ́run bá yóò kọ́ wọn yóò jẹ́ kí wọ́n lè rí. Then ẹ jẹ́ ká tẹ̀ síwájú. Wọ́n ló lè ṣe kínní ọ̀hún wípé bí òkè bá kọ̀ tó lòun ò lè lọ bá Muhammadu sì lọ bá òkè. Wọ́n ní nǹkan tí olóyè Sunday Igboho fi kínní yẹn ṣe òun nìyẹn. Wọ́n ní ẹni tó jẹ́ ajìjàgbara ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Sunday Igboho. Wọ́n ní wọ́n ti kọ lẹ́tà sí Ṣèyí Mákindé o. Èyí tí wọ́n dẹ̀ kọ sínú lẹ́tà fún òun náà ni pé àwọn kí gómìnà wípé wọ́n kú iṣẹ́. Olóyè Sunday Igboho ní gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Olóyè Sunday Igboho ti kọ lẹ́tà sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n jọ wọ́n jẹ́ lákàwọn lọ́wọ́ sí ètò security Ọ̀yọ́ state. Ẹ dàbí báwọn yẹn ń pariwo pé olóyè Igboho kílẹ̀ ń wò tẹ̀ ẹ̀dá sọ̀rọ̀ yìí. Ẹ má wo tàwọn àfáà tí ń pariwo káwọn ọ̀fẹ́ oníṣẹ̀ṣe àwọn ọ̀fẹ́ wà wọ́n fẹ́ yín. Mélòó ló dìde tó ran ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ nu wọn? Mélòó ló dìde tó kọ́ ọmọ ogun sílẹ̀? Mélòó ló fọwọ́ sọ̀yà àti mufti ìlú wo ni àtolú wo ni àtàwọn oríṣi sábà tí ń dìde ni? Mélòó ló dìde nu wọn tí wọ́n ṣèrànlọ́wọ́ kan fáwọn ọmọ Yorùbá pé ká má wò yẹn o ká má yà sáwọn àfáà kàńdà yẹn o àwọn àfáà làkàtàkìtì yẹn ká má yà sí wọn o. Ọ̀nà wo lọ́lọ́yìí ọgbà tí wọ́n fi ran ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́? Olóyè ti kọ lẹ́tà. À ń gbọ́ àlẹ́jẹ́ lè pé Chief Sunday Adéníyì Adémọ́yèké Ìgbòho wọ́n ti kọ ìwé sí ìjọba stéètì sí bàbá wa Ẹnjìnìà Ṣèyí Mákindé láti ṣe ìrànlọ́wọ́ ńláńlá nípa ètò ààbò bí gbogbo ẹ̀ ti pin ìkẹ́kẹ́ ẹ̀kọ́ yẹn gan yìí fún Ọ̀yọ́ state. À ń fẹ́ kí gómìnà Ṣèyí Mákindé yọ̀ǹda fáwọn kí àwọn sẹ́ndì gbogbo àwọn tí ó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti ikọ̀ ìlú ẹkùn táwọn dá sílẹ̀. Wọ́n náà fẹ́ kí Ṣèyí Mákindé bá wọn buwọ́lù wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò tó máa jẹ́ ti tàwọn ìlú ẹkùn. À ń fẹ́ kí Ṣèyí Mákindé sáìnì wípé gbogbo skul tó bá ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn fẹ́ fi security ìlú ẹkùn méjì sí gbogbo àwọn skul yẹn. Wọ́n ní sọ à ń fẹ́ kí Ṣèyí Mákindé buwọ́lù kínní yẹn káwọn lè bẹ̀rẹ̀ láti máa distribute àwọn tó jẹ́ ọmọ òṣìṣẹ́ ìlú ẹkùn káàkiri. Nígbà tí wọ́n wá kọ lẹ́tà yẹn síbẹ̀
ọ̀pọ̀lọpọ̀ ní í ṣe bí wọ́n mọ̀ pé Ṣèyí Mákindé ìgbà tiwọn kó tó di pé wọ́n tó kọ lẹ́tà ẹni bá ṣe kọ́ yẹn tí wọ́n bá wá rí èsì kankan mú bọ̀ látọ̀dọ̀ Ṣèyí Mákindé wọ́n ní kí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn pín sọ pé tí nǹkan mìíràn síbẹ̀ kí Ṣèyí Mákindé lè fún ọ ní àpòfà láti máa tẹ̀síwájú lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ tí arígbámú nìyẹn o lórí ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ ètò ààbò ti ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ti Ògbómọ̀ṣọ́. yá mo bá gbọ́ ọ̀rọ̀ báyìí ẹ rí i pé àwọn kan ń pariwo wípé olóyè ò lè lọ ó kàn ń jánu ni olóyè ológun kò ní wá kò lẹ́yìn ẹ dẹ̀ rí i pé àfihàn yín nípìnlẹ̀ àfihàn yín bọ̀ kó lè dá yín lójú ẹ jẹ́ kí a tún gbọ́ ọ̀lẹ́nu mufti Luwo tàbá gbọ́ ọ̀lẹ́nu mufti Luwo tán a wàá fi iṣẹ́ táwọn agbésùnmọ̀mí ṣe fáwọn kan níwọ̀n àfihàn yìí ṣùgbọ́n èyí lè tẹ́ ẹlẹ́rẹ̀pẹ̀tẹ́ torí pé ẹ̀jẹ̀ wà ń bẹ́ẹ̀ platform yìí ò ní kò fẹ́ jẹ́ lójú ṣùgbọ́n yẹn fìyàn yín fírí ẹ̀ẹ́dẹ̀gbọ́n wọn kẹmọ̀ wípé ìtì ṣẹlẹ̀ kéṣe kékeré àwọn tí ọba wa kàn àwọn ní ọmọ dìde wípé ẹlẹ́bọ lẹ́nìkan kìrìsìtẹ́nì lẹ́nìkan mùsùlùmí lẹ́nìkan kò gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ àwọn èèyàn ọlọ́ọ̀nìjọ́ kọ̀ọ̀kan wọn o ẹni tọ́kàn lọ́mọ torí pé a lè pé wà àwọn ọ̀dà káwọn ló tó máa ṣépèlé wọn ara wa náà ni wọn yọ ọ́ dẹ̀ padà yé wọn lẹ́yìn ọkọ̀ kejì ajẹ́ká tó tọ́rọ̀ gbọ́ lẹ́nu mufti Luwo káwo bó ti ń pẹ́ gan olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ bá ní ìkà lọ́wọ́ tó ní lọ kojú ọmọ o tó yẹ ìwé ìfẹ́ lọ́wọ́ òwe kò máa dà fún ẹ̀yìn mẹ́lá bọ́sà ni wọn ọ̀rọ̀ máa gbà lọ́wọ́ ọ̀rọ̀ fún àlétí ọ̀rọ̀ gbà ń pàkọ́ ọ̀rọ̀ máa gbé ọ̀rọ̀ ẹ̀ máa ṣe dájú wọ́n tó ní ìkà dáadáa òní ìgbò náà wà lá aṣọ ìkú ìgbọ̀ nígbà tí ẹ̀sẹ̀ ìwọ́n ni wọ́n fẹ́ sí ní ọ̀sán lọ. bí ẹ̀sẹ̀ kò tó ní gbà ló tó bá bẹ́ẹ̀ ní ìgbà nígbà nígbà tó ń fẹ́ ni. wọ́n ráyè yìí wọ́n á ní mọ́ òfin kẹtẹ wọ́n sọ orí ẹ̀ wọ́n fi mọ́ fún orí ẹ̀ dànù wọ́n ní kàn ń bọ̀ àmọ́ àgbà mú tó bí ẹ̀ tó bẹ̀rẹ̀ rà wọ́n bí aláya rẹ̀ dá mẹ́ta aláya rẹ̀ dá wọ́n á ìbọn. wọ́n bí aláya rẹ̀ dá mufti wọ́n bí aláya rẹ̀ dá wọ́n bí aláya tẹ̀ gan dá torí wípé àwa ń pọ́n ẹlé à ń yẹ ẹ sí torí pàáfà ni ẹ ìmáàmù ni ẹ ṣùgbọ́n àwọn tó já síwájú wọ ọ̀jọ́ ẹ lójú ẹgbẹ́ bó ṣe ń ṣépè bó ṣe ń sọ̀rọ̀ fún olóyè wọ́n bí aláya tẹ̀ gan dá mufti Luwo ẹgbọ́n ti sọ ó kàn ń fi hàn yín ni torí pé tẹ́ bá láwọn èèyàn tẹ́ máa ń ṣépè fún bàbá yìí tẹ́ bá láwọn èèyàn tẹ́ máa ń bú bàbá yìí tẹ́ bá láwọn èèyàn tẹ́ máa ń fi bàbá yìí ṣe yẹ̀yẹ́ ẹ má blame wọn don't blame them ẹ má blame wọn o ẹ má dà wọn lẹ́bi o ẹgbọ́n tó didi ìmọ̀ mọ̀sálásí sọ lórí mọ́mbà yóò máa ṣépè nínú ọ́fíìsì rẹ̀ yóò máa ṣépè nínú yàrá rẹ̀ ìpè ní everywhere ìpè ní kí ló dé wọ́n fi sóni mẹ́ja ni kí ló dùn pẹ̀lú olóyè ìgbàgbọ́ ẹ jẹ́ kí wọ́n gbé yín débẹ̀ ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ṣe rí fídíò yìí bákan fi hàn wá fírí ni ẹ̀jẹ̀ wà ń bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ hàn lórí platform yìí ó lè kó bá channel bọ̀ ẹ gbọ́n wọn ẹ gbọ́n tí ń ṣẹlẹ̀. ibi tí mo jókòó sí lélẹ́yìí o ẹ wọ́n ṣe kidnap wa o gbogbo wọ́n yọ̀ ní òbára lẹ̀kùn yẹn kò wọlé ọwọ́ padà ṣá ẹ wo ẹ̀jẹ̀ nu mọ́tò ẹ wo gbogbo nǹkan ẹ wo wọ́n ṣe kidnap wa lélẹ́yìí o àwọn Fúlàní. mi ì fẹ́ fi hàn yín ni o ẹ̀jẹ̀ kúnnú mọ́tò gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ni o 18 passengers ni àti dẹ́bà gbọ́n wọn kó lọ ẹnìkan ló escape ẹni tó escape yẹn gan ọ̀bẹ̀rù bọ́ ní ẹni tó gbé AK-47 lọ́wọ́ iná dì í mú nínú àwọn Fúlàní tí wọ́n kó wọn yẹn tí wọ́n dá wọn lọ́nà ọba wọn lọ́wọ́ ó lè torí gbàgbọ́ òun ò kí àbúyẹ́ yìnbọn kò ń fìgbà kí ẹ má jẹ́ kí n sọ pọ̀ jù ẹ jẹ́ ká tẹ̀lé tó. àwọn Fúlàní ẹ̀wò dẹ́gbà wa gbọ́ yìnbọn pẹ̀lú ẹ̀wò gbónú mọ́tò kí ẹ ti ẹ̀wò gbónú mọ́tò ọ̀kì náà fún wa ni o. ní ilé fi hàn yín ni o. ọ̀kì náà fún wa nàní ẹ̀jẹ̀ nàní ẹ̀ẹ́dẹ̀lọ́ta ní ẹ̀ta bùsì jẹ́tìrì Fúlàní wọ́n ẹ̀ta wetin dey call am army soldier army uniform na army war all of them Fúlàní and dem shoot this place wey no enter dem wan use all those Fúlàní cutlass dem wan dey cut am na here me I sit down dem happy dead body inside motor na dem wan carry us go inside bush like this na like this dey carry us enter and dey carry us enter bush like this na me na here run dem don carry all those people wey dey carry load all those wey dey carry AK dem don carry the load and like this dem don carry the load dem no go fit. ẹjọ́ ìdí bínú o tí máa fídíò yẹn yín ẹ̀jẹ̀ kúnnú mọ́tò gan ni dem platform yìí ò nídìí ẹ̀jẹ̀ wọ́n lè kó bá channel èèyàn ni mo fẹ́ kẹ́ máa gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ ẹni tí ọkàn lọ ẹni tí ọmọ lọ́kàn lọ. I no even do their trade I just dey match dey go na for one pass before I just dey that one wey get that before I just that one fit good as I enter bush na for one dey go na here I sit down I dey see where I sit down na dey that. Dem dey shoot one person for inside your motor. Yes na dey do dey happy dey here don no enter this guy don no enter dem wan come here like this dem wan show bullet gba here you no see am na bullet na show bullet the front one no be bullet this one but that guy be that one dem be bullet proof na dey rapid na na here ti na dey rapid. ẹ gbọ́ ó tó báyìí náà kó má kó bá channel tèmi because ẹ̀jẹ̀ kúnnú mọ́tò yẹn ni
wọ́n dà bọ́bọ̀ àwọn yẹn nínú mọ́tò yẹn wọ́n tún wá kó wọn lọ núgbó àti dírẹ́fà àti gbogbo etí passengers tó kó wọ́n kó wọn lọ núgbó bọ́ọ̀ì kan wá ní àyà gidi òun ló ń sọ̀rọ̀ yẹn ẹni tó dì í mú tó gbóhùn ó gbé olóògbé ìbọn AK-47 dání onígbà táwọn lọ rí wọgbọ́n tán ti ń tẹ àwọn lọ ló ń já wọn lọ́wọ́ jíjá tó ń já wọn lọ́wọ́ kò jẹ́ kọkùnrin yọ balance wọ́n yóò ti ṣẹ́ẹ̀kì gbọ́n wọn lọ́wọ́ bó ṣe ṣẹ́ẹ̀kì gbọ́n wọn lọ́wọ́ kó tó di pé yọ balance ọjà rẹ̀ gbà ló mórí wọgbó ní ṣe irin sọ́hun olóhùn straight bóun ṣe ń gbáyọ nìyẹn òun ló wá padà wá sí ìdí mọ́tò so àwọn fìjìláńtẹ́ tí wọ́n gbà fojú ọ̀nà yẹn tí wọ́n patrol làwọn dé bá ń bẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ni wọ́n ń ṣàlàyé fún wọn àwọn fìjìláńtẹ́ náà dì bí ìlú ẹkùn ní o ìmọ̀ bóyá ìlú ẹkùn náà bọ̀ máa ṣèwádìí lórí rẹ̀ bí ìlú ẹkùn ṣe máa ń dì yẹn ni làwọn náà dì máa wá ṣèwádìí lórí ẹ̀ dáadáa bóyá àwọn ìlú ẹkùn ni wọ́n ṣiṣẹ́ yẹn náà tí wọ́n gba àwọn ènìyàn kalẹ̀ bóyá àtìmọ̀ bọ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ bóyá àwọn ènìyàn débẹ̀ yẹn but ẹni tọ́kàn lọ́mọ o kágbá kó ọmọ kan wá o àbúrò ò ní kàn wá kò ní kan àwọn tó jọ́ta wa kọ́dà àwọn táwa fẹ́ràn kò ní kàn wá torí pé ìtí ìṣẹ̀lẹ̀ yìí ṣe kékeré kí àwọn àfa kan wá dúró wípé ẹlẹ́bọ̀ gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ àwọn gẹ́gẹ́ òtún wá lè dìde kí wọ́n ràn wá lọ́wọ́ wọn ò lè fọmọ ogun sílẹ̀ wọn ò lè fọdẹ sílẹ̀ jẹ́rìí pé ọ̀rọ̀ wọn ń gbà fúra ọlọ́run kó wá bá wa tù wọ́n nínú kó bá wa rọ̀ wọ́n nú kó jẹ́ kí wọ́n lè ran ìran Yorùbá lọ́wọ́ ká má gbé wa ta fáwọn ọ̀tá ká má gbé wa pa ilé ayé wa náà wò ní bàjẹ́ o jíjẹ mímu wa kò ní nira